Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o, gbogbo ọmọ Yorùbá. Ọdẹ Odùnbí ṣàlàáfíà la bá gbogbo lé. Lọ́wọ́ yìí ó ti ṣẹlẹ̀, ó ti wá yé everybody díẹ̀díẹ̀ báyìí. Àwọn tí a rò wípé ó dàbí pé kò kàn wọ́n, bá ṣe ń pariwo pé ìyà ń jẹ ọmọ ìlú, pé ìyà ń jẹ aráàlú, àwọn tí a rò pé bí a kò kàn wọ́n, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jáde báyìí. Lọ́wọ́ yìí ǹjẹ́ ti gbọ́ Woli Ayodele ni o, wọ́n ti jáde, wọ́n ti pariwo síta. Primate Elijah Ayodele, àwọn náà ti pariwo pé bàbá Tinubu o, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ebi ti fẹ́ lù wá pa. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ máa pè wọ́n ní àwọn wòlíì OPC, àwọn kan ń pè wọ́n ní wòlíì politician, meaning wòlíì àwọn olóṣèlú. Wọ́n ti jáde tán báyìí, wọ́n ti pariwo síta pé bàbá Tinubu, wọ́n ní pé in fact à ń bẹ̀ yín ni, à ń rawọ́ ẹ̀bẹ̀ sí yín, kẹ́ dákun kẹ́ dábọ̀, ẹ má jẹ́ kí price ráìsì kó máa lọ sókè àti àwọn oúnjẹ tó kù, pé wàhálà yìí pọ̀ jù. Nítorí Ọlọ́run bàbá Tinubu, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín pé ẹ má jẹ́ kó oúnjẹ máa wọ́n, ẹ má jẹ́ kó oúnjẹ kó túbọ̀ máa wọ́n sí bó ṣe ń wọ́n lọ yìí, nítorí pé àwọn ọmọ ìlú wọ́n ń complain. Ta ló sọ eléyìí? Prophet Elijah Ayodele, àwọn ni wọ́n sọ eléyìí tí wọ́n ra owó ẹ̀bẹ̀ sí ààrẹ Bola Ahmed Tinubu wípé torí Ọlọ́run la fi ń bẹ̀ yín. Tinubu, I beg you in God's name, don't allow price of rice and then other food items keep rising. Ayodele na him talk this one. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jáde, wọ́n ní pé bó ti kan pásítọ̀, ṣebí prophet ṣe bí pé kò kan wọn ni, pé ńgbà tó ti jẹ́ wípé àwọn ọmọ ọjọ́ wọn ò tiẹ̀ wá rí offering, wọn ò ní rí offering mú wá church mọ́, tó fi jẹ́ wípé tí gbogbo wọn bá tẹ̀ fẹ́ lọ lé gan máa ní pásítọ̀ ẹ wò ó dàbí ẹ̀yin lè máa fún wa lówó mọ́tò léni o, àbí bẹ́ẹ̀ kọ́ àní wá ní next week o, àní wá lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ tètè ya fún wa lówó mọ́tò. In fact àwọn kan ti máa lọ kígbe bá pásítọ̀ wípé prophet o, bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sóúnjẹ ńlé o, pé kò sówó àti ra oúnjẹ o. Ó ti wá kan everybody báyìí. Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ yìí, lẹ́yìn tí Prophet Ayodele fúnra wọn tí wọ́n jáde tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bola Ahmed Tinubu wípé bàbá o, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú wa, ebi wà nílùú, ẹnu gbẹ, ẹ má jẹ́ kí gbogbo nǹkan máa wọ́n lọ bó ṣe ń wọ́n lọ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́, ẹ̀yin náà mọ̀ náà, lédè Gẹ̀ẹ́sì ni wọ́n kọ́ o, ẹ máa bá a ká lọ. Lọ́wọ́ yìí, just in, Tinubu, I beg you in God's name, don't allow price of rice and then other food items keep rising, says Ayodele. Nigerian cleric and then leader of the Inri Evangelical Spiritual Church, Primate Elijah Ayodele, has made a passionate appeal to President Bola Tinubu to urgently address the rising cost of food in the country, warning of the deepening suffering among ordinary Nigerians. According to his statement, he says, and I quote, "My heart is heavy for the people of this nation." He began setting the tone for her heartfelt plea to the presidency. Addressing President Tinubu directly, Primate Ayodele wrote, "I beg you in the name of God, do not allow the price of rice and then other essential food items to keep rising." He noted that the economic burden is crushing the country's most vulnerable. The poor are crying, hunger is turning homes into graves of joy. He said, painting a bleak picture of daily life for many Nigerians' families. He emphasized the importance of empathy in governance, urging the president to take immediate and then compassionate action. "You must pity the people, find a lasting solution before things get out of hand," he warned. Leadership is not just about power, it is about compassion,
about the ability to feel the pain of the masses, calling for a government response that transcends political affiliations. He stressed the urgency of saving Nigerians from the grip of hunger. Let this government rise above politics and then save the common man from starvation, he urged. The message concluded with a prayer for national relief. May God help us all. Bẹ́ẹ̀ ni òun ni ẹ ti gbọ́ yẹn, Primate Ayodele wọ́n ti jáde tán, wọ́n ti lahùn wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí Ọlọ́run. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí Primate bá ń jáde, gbogbo bí nǹkan burúkú ṣe fẹ́ ṣẹlẹ̀ ní Aso Rock ni bàbá máa ń gbé jáde. Gbogbo bí ẹni tó máa wọ APC tí ó máa kú tó bá lọ dán wò, òun ni bàbá máa ń rí sí. Gbogbo bí tó bá yẹ pé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá ṣọ́ra, pé àwọn kan máa wọ́n máa gbàjọba lọ́wọ́ wọn. Nǹkan tí prophet máa ń rí sọ látijọ́ ìrè o, ṣùgbọ́n eléyìí ti yàtọ̀. Ẹnu ti gbẹ, ẹnu everybody ti wà. Ó ti kan everybody báyìí o, ẹnu ti gbẹ. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jáde tán ní prophet. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Àwọn ọmọ ìjọ yín ti ń kùn, wọ́n ti ń ké, wọn rí offering san mọ́ àbí. Ẹ̀yin náà ó ti kàn yín nìyẹn. Àwa tá à ń pariwo wípé ètò ìṣèjọba wọn yìí ti sú wa, àmọ́ nǹkan tá à ń sọ ó ti wá da báyìí pé ó ti ń kan ẹ̀yin náà. Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ kọ́mẹ̀ntì ló wà níbí yìí táwọn èèyàn tí wọ́n bínú tán sọ̀tán. Gẹ́gẹ́ bí èèyàn kan ṣe sọ, ó ní now you know that hunger is spying people in Nigeria, both Yoruba, Hausa and Igbo. Okay. According to Bamidele Ariyo, says, well, thank you, sir. More divine empowerment, sir. Better, and then as he is doing this, may God keep his fear more in his heart and then empower him to make heaven. The meaningless and then ineffective subsidy removal should be reversed, period. Since the subsidy removal, what has the masses gained? All to enlarge their pockets. That old forget that he won't live forever just like everyone. Okay, yes, oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ báyìí lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní Tinubu is the obstacle trying as he can and their APC group to wipe out Nigeria, but God passed them. God will surely judge. Okay, God will surely judge those supporting this evil man called Tinubu. Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ. Okay, surely ló fẹ́ sọ bẹ́ẹ̀. Lọ́wọ́ yìí ẹ̀yin ọmọ Yorùbá ó ti wá dojú ẹ̀ báyìí. Wọ́n ní last na everybody go chop breakfast. Òun lọ̀rọ̀ yìí o. Àwọn ò ní rí jù báyìí lọ lórí ilé ẹ̀yin yọ wá. Àwọn máa bẹ̀ ọ̀bẹ níbẹ̀ ṣù àtẹ́lẹsẹ̀ abẹnàwọ̀. Ẹni tó bá ní a máa bọ̀ láàní débá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.